Ẹ jẹ́ máa kí wa wípé a kú dédé àkókò yìí, a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́ níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ìkànnì tí ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Ìkànnì tí ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá fún yín. Ìkànnì tí ń ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ bó ti tó àti bó ti yẹ láìsí àmúlò málà níbẹ̀, láì fi ìsápá kan, láì fárí apá kan, ǹdàkan sí. Olúṣọlá Ìṣọ̀lá Akérèfínú ṣọgbọ́n yẹn náà rèé. Èmi ọmọ yín àbúrò yín, èmi náà ni mo tún dé lóòrò ní lọ́sàn-án òní, nírọ̀lẹ́ òní, ní ìyálẹ̀ta òní, láṣálẹ́ òní yìí ní mo kí n pẹ́ kú dédé àkókò yìí o. Níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùmarè ọba òkè lágbára Ọlọ́run. Owó tẹ fi ń ra dátà tẹ fi ń wo ìkànnì Olómi Ọgbọ́n TV, àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà lágbára ṣe Èdùmàrè. Ọlọ́run yóò máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín lágbára ọba mi òkè. Ẹ̀yin tẹ́ ẹ sì wà lókè òkun tẹ́ ń wò wá, á lò lọ́gbọ́ ẹnu adúpẹ́ pé òkun lọ́wọ́ yín fún àdúró tí eléyìí tẹ́ ẹ ní fún wa lórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ń subscribe, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ò tí subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ dákun ẹ dábọ̀ ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ẹ̀dẹ̀ ní àǹfààní àti máa wò wá lóòrèkóòrè ní gbogbo ìgbà tí a bá ti mú àwọn ọ̀rọ̀ tàbí àwọn ọ̀rọ̀ ṣe ń lọ bí ó ṣe ń lọ lágbègbè, láwùjọ àti pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Kóòtù Òjìrè tá a máa mú wá fún yín. Yín tí orúkọ mi padà, Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, jìnnà kò ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kíni mí, màjọ méje ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sí ni. Kí ni tí mo mú wá ní àárọ̀ yìí, ọ̀sán òní, ìrọ̀lẹ́ òní, ní àṣálẹ́ òní? Òun náà ni àtúpalẹ̀ ọ̀rọ̀ olóyè báàmi Sunday ọmọ Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho. Ṣé rí lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho, wọ́n fẹ́ kẹ́ jẹ́ ká wò ó dáadáa. Nígbà tí mo gbé fọ́nrán yẹn jáde ní àná, àwọn èèyàn wọ́n lù wá lọ́gọ̀ ẹnu. Àwọn tí wọ́n pè wá lábẹ́lẹ̀ pé ìkíní, àwọn tí wọ́n dẹ̀ ti kọ́kọ́ pè wá ṣáájú tí wọ́n ti sọ̀rọ̀ sí wa, tí wọ́n lè padà sọ̀rọ̀ sí wa mọ́. Nítorí wípé kí ló mú olóyè Sunday Ìgbòho, kí ló mú wọn sọ̀rọ̀ yẹn wípé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìdí ẹ̀ pàtàkì rèé. Ẹ mọ̀ wípé tá a bá jọ rin ìrìn àjò, olórin kan ti kọ tó dẹ̀ jẹ́ wípé inú ìrìn àjò òun náà ni wọ́n padà mẹ́mi bàbá òun náà lọ sí. Bàbá máa rin ìrìn àjò, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Aṣeníwà nílé o, apaniwà làjò. Káwọ́ ẹni bá ní o, ààyè ṣòro o. Ṣé báwọn tá a jọ rin ìrìn àjò Yorùbá nation yìí, tá a bá nífẹ̀ẹ́ ara wa dénú, àwọn fúnra ara wọn náà báyìí ni wọ́n máa padà mú páàsì wálẹ̀. Nígbà tá a bá ti sọ gbogbo ìpinnu, ìlànà, àwọn ọ̀nà tá a fẹ́ gbé gbà, ibi tá a fẹ́ gbà, ibi tá a ti jọ wá ṣe ìpàdé papọ̀. Ṣùgbọ́n tí a bá nífẹ̀ẹ́ ara wa tó jẹ́ wípé ìfẹ́ ojú, ìfẹ́ orí ahọ́n la lọ ní sí ara wa, tí kò sí ìfẹ́ Yorùbá nínú ọkàn wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọ̀nà má jẹ́ kó lù ẹ́ kàn máa yín ọkà sẹ́yìn gbà. Ó ní mo sọ lọ́jọ́ kìíní ọ̀nà kódà bẹ́ẹ̀ ni pé olóyè Sunday Ìgbòho gan-an bó fọ́nrán fídíò mi ni. I don't know, àbí bóyá irú spirit tó kọ̀ wọnú mi láti wò pé ká ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ yìí, òun náà ló wọnú wọn náà. Nítorí pé bá ò bá ní ìfẹ́ ara wa, tá ò mọ bá a ṣe máa bára wa ṣe, kó má lọ jẹ́ wípé nínú àwọn tá a jọ rìnrìn àjò náà ni ó padà wá mú páàsì wálẹ̀ nígbà tí wọ́n bá ti mọ gbogbo iná náà tún gbogbo bá a ṣe fẹ́ gbé ọ̀rọ̀ kìíní yìí gbà, tá a ṣe fẹ́ gbé ọ̀rọ̀ Yorùbá nation yìí bí tá a fẹ́ gbé gbà, tó máa wá di wípé bóyá wọ́n wá ń lọ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wa. Nítorí ẹ̀ gangan, ṣé ẹ mọ reason tí Sunday Ìgbòho tó wọ́n fúnra wọn ti sọ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, a gbọ́dọ̀ dira wa mú gẹ́gẹ́ bí òṣùṣòwò, a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa. Láì nífẹ̀ẹ́ ara wa, láì dira wa mú gẹ́gẹ́ bí òṣùṣù ọ̀wọ̀, ó ṣeé ṣe kó ṣàkóbá fún ìrìn àjò tá a fẹ́ rìn yìí náà.
ṣé ìgbàgbé ohun tó ṣẹlẹ̀ nínú bíbélì gan nígbà tí Mósè tó fẹ́ kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò lóko ẹrú, àwọn ọmọ Ísírẹ́lì gan fúnra rẹ̀ wọ́n dìtẹ̀. Imagine Mósè tí ó kó wọn kúrò lóko ẹrú tó fẹ́ kó wọn lọ sílẹ̀ lérí nítorí tiwọn wọn jẹ́ kí Mósè délẹ̀ lérí. Wọn jẹ́ kí Mósè délẹ̀ lérí. Fún ìdí èyí tí a bá mọ ohun tí ó tọ́ láti ṣe dáadáa, àfàìmọ̀ kó má jẹ́ wípé bóyá ìgbìyànjú àwọn tó jẹ́ bí aṣáájú wa ó fẹ́ já sásán ni. Tí kò bá sí ẹlòmíì tó jẹ́ wípé ó lè ṣe bí Mósè ṣe ṣiṣẹ́ mọ́ nípa ọmọ Ísírẹ́lì ó ṣe ṣe kí wọ́n má délẹ̀ lérí láyé wọn. Ok, nígbà tí ọ̀rọ̀ délẹ̀ tí wọ́n mú olóyè Sunday Igboho, àwọn ọmọ Yorùbá mélòó tí wọ́n ń pariwo Yorùbá nation Yorùbá nation, àwọn mélòó ló dúró? Àwọn mélòó ló sì dúró sórí ọ̀rọ̀ Yorùbá nation? Àwọn wo ló sá lọ? Ẹ wá wo tí olóyè Sunday Adéyẹmọ fi lè sọ wípé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìlú wa gẹ́gẹ́ bí Yorùbá. Nígbà tá a bá ti wá nífẹ̀ẹ́ ara wa tó jẹ́ wípé ìfẹ́ owó tàbí ìfẹ́kùfẹ́ là ní sí ara wa. Ṣé ẹ ti rí àtúpalẹ̀ ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho, ẹ ti rí àtúpalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ? Yorùbá nation is very very possible. Ohun tó lè mú kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n dé ilẹ̀ lérí. Ó pẹ́ o, ó yá o, wọ́n ṣàdé ilẹ̀ lérí. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ kó pẹ́ fún wọn láti dé ilẹ̀ lérí nítorí wípé wọn ò dira wọn mú gẹ́gẹ́ bí òṣùṣù, wọn ò nífẹ̀ẹ́ ara wọn, wọn ò gbà fún èèyàn kan tó jẹ́ wípé wọn àwọn àdókè ó yà àṣefilé ṣe dírẹ́fà wa, ẹjọ́ máa wà wá lọ o. Ó pẹ́ kó bá máa wá pẹ́ òun náà ni olóyè Sunday Adéyẹmọ ṣe jáde. Ẹ rí i pé nítorí fọ́nrán fídíò tí mo gbé jáde lánàá, mo kọ́kọ́ gbé yẹn jáde fún wa tí mo fi fọ́nrán fídíò ti Sunday Igboho tí wọ́n ti sọ̀rọ̀ láti Germany tí mo fi sínú ẹ̀. Lẹ́ni ni mo ṣe wá kájọ wá ṣe àtúpalẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ó ṣeé ṣe kí Sunday Igboho kó ti máa rí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kọ̀ọ̀kan lábẹ́lẹ̀ tí wọ́n ń ṣe àkóbá fún ọ̀rọ̀ Yorùbá nation yìí tí wọ́n ò fẹ́ kó jẹ́ kó ṣeé ṣe. Ẹ sì mọ̀ wípé ojúlàgbà ń yá àgbà ń yánu. Oní Sunday Adéyẹmọ ṣe wá sọ pé ká dira wa mú gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀. Gbogbo wa la ní àmì ìdánimọ̀, la ní ìwé ìgbélú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. À ń ṣèdè Yorùbá lẹ́nu tó dánmọ́rán lẹ́nu wa dáadáa. Àwọn tó kọlà. Àwa tí ò kọlà, a ní àmì kan tàbí ìkejì kan gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ ọmọ Yorùbá lára wa. Ṣé a ti wá rí àtúpalẹ̀? A ti rí báyìí. Ó ti ń fẹ́ dàbẹ́ ní pé àwọn ọ̀dàlẹ̀ ti ń fẹ́ wà. A sì gbọ́dọ̀ bára wa sòótọ́ ọ̀rọ̀ nítorí pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ báyìí là ń dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀tán ìjà ní dálẹ̀. Ẹ má jẹ́ ó dájàlẹ̀ ká lè nífẹ̀ẹ́ ara wa. Tá a bá nífẹ̀ẹ́ ara wa, àfàìmọ̀ ká má débi tá a dé, a lè má débi tá a fẹ́ dé o. Ṣùgbọ́n tá a bá nífẹ̀ẹ́ ara wa, tá a dira wa mú gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀, kódà láàrin ìṣẹ́jú àáyá, tẹnu gbogbo wa bá kò báyìí la máa débi tá a fẹ́ dé. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí. Ẹ fi sí, ó jẹ́ kí ọ̀rọ̀ mi ti wá máa yé gbogbo wa ní ìsinyìí. Ẹ fi èròǹgbà yín sábẹ́ comment section. Ṣẹ́yìn náà ń fojú wòye pé ọ̀rọ̀ tí Sunday Adéyẹmọ sọ ní Sunday Igboho, ṣé bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀dàlẹ̀ kan ti ń wà lábẹ́lẹ̀ àbí ṣé ọ̀rọ̀ lówe là ń lùlù àgídìgbò yìí? Òun ni ọ̀rọ̀ tí bàbá wa Sunday Igboho tí wọ́n sọ yìí o. Ẹ̀yin náà ẹ fojú wò, ẹ̀yin tẹ́ ẹ̀ tí wo fọ́nrán fídíò yẹn tẹ́lẹ̀, ẹ lọ wò ó. Àná ni mo post ẹ̀. Ọ̀rọ̀ tí Sunday Igboho sọ all the way from Germany. Tẹ́ bá wò ẹ wá padà sórí eléyìí kẹ́ wá wò àtúpalẹ̀ tèmi fún un. Kẹ́yìn náà wá fún un látúpalẹ̀ tọ̀dọ̀ tí yẹn fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Kí lẹ́yìn náà wò wípé a lè ṣe tó lè mú ìrìn àjò yìí yá. Sunday Igboho ti sọ wípé àfi ká nífẹ̀ẹ́ ara wa, ká dira wa mú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ ló lè mú kí ìrìn àjò yìí kó yá. Ẹ má gbàgbé, ẹ like, ẹ subscribe,
ẹ share, ẹ comment sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Títí dìgbà tá a fi pàdé, Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. Láyọ̀ láyọ̀ lápàdé. Ó dàbọ̀.